Gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣe dáadáa la bá lé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Júníyọ̀ bẹ́ẹ̀ ni ẹnì kan ló mọ̀. Lọ́wọ́ yìí ó ti wá dojú ẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àwọn Fúlàní wọ́n ti wá jáde tán o. Ṣèbẹ́yìn náà rí lẹ́tà tó ń kọ lẹ́tà tí wọ́n kọ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé o, ìyẹn Engineer Ṣèyí Mákindé. Nínú lẹ́tà náà wọ́n ní pé ẹ wò ẹ bá wa kìlọ̀ fún olóyè Sunday Igboho dáadáa. Gbogbo wa la ti ń gbọ́ awuyewuye wípé wọ́n pe àkíyèsí gómìnà tí wọ́n dẹ̀ ṣe ìkìlọ̀ tó lágbára fún gómìnà nípa olóyè Sunday Igboho pé ẹ sọ fún Sunday Igboho kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ o, kò gbọ́dọ̀ wá kó wá máa lé àwọn ọmọ ìlú dànù gẹ́gẹ́ bó ti ṣe sọ. Ó ní báwo ló ṣe máa lé àwọn ọmọ ìlú pàápàá jùlọ àwọn Fúlàní nínú ìlú, pé according to constitution gẹ́gẹ́ bí ìwé òfin pé anybody lè gbé ní anywhere tó bá wù ú. Ṣùgbọ́n kí ló wá dé tí Sunday Igboho ṣe ń lé àwọn Fúlàní dànù? Pé ẹ bá wa kìlọ̀ fún wọn. Lẹ́tà tí ó kọ sí gómìnà òun náà lẹ̀ ń wò yìí o. Òun lẹ̀ ń rí yìí. Eléyìí fi hàn wípé àwọn ará bí wọn ò ṣeré rárá. Wọn ò bá wa ṣeré. Ara nǹkan tá à ń sọ rèé o. Ọmọ Yorùbá ẹ má sùn. Now kí ló dé tí àwọn ará bí yìí tí wọ́n fi nígbàgbọ́ pé àwọn lè wà ní ilẹ̀ Yorùbá because náà kò yé wa. Tá bá wò lọ títí ẹ rí wípé olóyè Sunday Igboho tẹ́ ń rí yẹn ẹni tó nífẹ̀ẹ́ ọmọ ìlú ni, ó nífẹ̀ẹ́ àwọn èèyàn irrespective of ibi tó ti wá. O ò bá jẹ́ Fúlàní o, o ò bá jẹ́ Igbo o, olóyè Sunday Igboho nífẹ̀ẹ́ everybody. Ṣùgbọ́n kí ló wá fà á tó fi jẹ́ wípé àwọn ará bí yìí àwọn Fúlàní yìí wọ́n wá ń ṣe kọjá ààyè wọn. Now olóyè Sunday Igboho sọ ó ní ẹ wò a ní pé kí ẹ má bá wa gbé o. In fact you are all welcomed, but èwo wá ni wípé kí ẹ máa lọ máa gbé nínú igbó. Inú igbó kan náà tẹ́ ń gbé yìí ibẹ̀ lẹ ti ń jí àwọn ọmọ ìlú gbé. Kí ló dé tẹ́ fi ń wà nínú igbó? Kí lẹ̀ ń wà nínú igbó? Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ gbégbé àlàáfíà ní nǹkan burúkú tẹ́ ní lọ́kàn, ẹ kúrò nínú igbó tẹ́ ń sùn, ẹ máa bọ̀ níbi tí àwọn èèyàn wà. Àwọn èèyàn gidi tá máa jí láàárọ̀ tá máa kíra wa ẹ káàárọ̀ o, ẹ káàsán o, ẹ káalẹ́ o. Because tá bá ń ṣe eléyìí a máa mọ̀ pé okay o àwa ara wa rèé. Èwo ni pé káwọn kan máa lọ sínú igbó kán máa fi opportunity yẹn kán fi máa jí àwọn èèyàn gbé. Ìyẹn ni olóyè Sunday Igboho ní òun ò ní gbà. Now àwọn ará bí inú igbó ni wọ́n ń gbé. Inú igbó tán dẹ̀ ń gbé yìí wọ́n fi opportunity pé àwọn ń gbé nínú igbó yẹn wọ́n fi ń fún àwọn agbésùmọ̀mí, wọ́n fi ń fún wọn ní information bọ́n ṣe máa jí àwọn èèyàn gbé nínú igbó yẹn. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Most of àwọn tẹ́ ń rí yẹn àwọn ló ń fún àwọn agbésùmọ̀mí, àwọn fún wọn ní information pé ẹ wò ibi tẹ́ máa gbà rèé, ibi tẹ́ máa gbà rèé, irú time báyìí ló máa ń jáde. Àwọn ló ń fún wọn ní gbogbo àwọn information tẹ́ ń rí yẹn. Pàápàá jùlọ ṣé ti rí àwọn ará bí gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n ń wọnú ìlú wa àwọn ni wọ́n accommodate wọn. Ibẹ̀ yẹn gan tiẹ̀ ni ó ti wá burú. Wọ́n accommodate wọn. Láìpẹ́ yìí ni àwọn ọmọ olóyè Sunday Igboho tó ń mú àwọn Fúlàní kan. Àwọn kan ń pariwo pé wọn ò bá ti máa ṣe nǹkan kan fún wọn because àwọn ará bí wọn ò mú anything ohun ìjà kankan dání. Pé ìgbà tó ń pariwo pé kò sí ìbọn lọ́wọ́ wọn, kò sí gbá kò sáwo.
àwọn ọmọ Nàìjíríà tí ìyà ń jẹ àwọn náà ló ń sọ gbogbo eléyìí. Àbẹ́ẹ̀ rí pé ó lágbára pé báwo ni olóyè Sunday Igboho bó ṣe máa mú àwọn ọmọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní complain. Meanwhile àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti gbàgbé ni o. Àwọn ará bíi Fúlàní tẹ́ ń rí yẹn ọmọ Yorùbá mélòó ni ó lè ta fèlèfèlè wọnú igbó wọn lọ́hùn yẹn kó máa rìn káàkiri tí wọ́n ti ní bẹ lórí dànù. Now níbo ni wọ́n ti rí àwọn ará bíi? Because àwọn kan ń complain pé wọ́n ò rí kíní lọ́wọ́ wọn, wọ́n ò ràdá lọ́wọ́ wọn. Àánú yín ṣe mí. Níbo lẹ rò pọ́n ti rí wọn? Ẹ rò bí àdúgbò lọ ti rí wọn ni. Àwọn tó ń rí nínú igbó kìjikìji kí ló ń wá ń bẹ̀? Tá dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlú nínú igbó tó jẹ́ wípé ẹsẹ̀ ò lè rìn gbogbo àdúgbò yẹn. Ibẹ̀ làwọn lè ń gbé. Àwọn ni informant lẹ́ ń rí yẹn. Àwọn ló ń fún wọn ní gbogbo information àwọn ọmọ abúlé. Irú àwọn eléyìí ni ẹ máa rí tán máa jáde. Wọ́n á múra bí ìgbà pé àwọn lọ sóko. At the end of the day irọ́ ni o. Wọ́n wá ń spy ni. Now olóyè Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀ in fact àwọn ọmọ ọ̀rọ̀ ẹkùn àwọn ọmọ olóyè Sunday Igboho wọ́n wá mú àwọn ará bíi àwọn kan wá ń side wọn. Àwọn tó jẹ́ wípé tán bá rí yín tán bá ka yín mọ́ anywhere pípa ni. Bẹ́ẹ̀ ni tán bá rí opportunity ka yín mọ́ anywhere wọ́n máa pa yín dànù. Ṣùgbọ́n tẹ́yìn bá ti rí wọn tá bá ti mú wọn ẹ máa pity wọn. How long are we going to continue like this? Now wọ́n ti jáde tán wọ́n tender ìwé pé nǹkan kan ò gbọdọ̀ ṣe àwọn ọmọ àwọn o, pé àwọn ọmọ àwọn ò lọ́bi kankan pé because àwọn ní àǹfààní láti gbé anywhere tó bá wù wọ́n. Ṣé ẹ̀ ń rí bí ara nǹkan tá à ń sọ rèé? Now lẹ́yìn tí olóyè Sunday Igboho jáde tán pé irọ́sẹ̀ ìyà ò gbọdọ̀ jẹ ìran Yorùbá. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí gbogbo wọn náà ń jáde tí wọ́n ṣà ń pretend tó ń parọ́ fúnra wọn. Àwa mọ̀ pé most of wọn irọ́ ni. Àwọn kan máa ní pé àwọn ti mọ ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀. A ní dárúkọ anybody. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n mú yẹn because àwọn kan ní àwọn tí wọ́n mú yẹn pé wọ́n ò ṣẹ̀. Ẹ má jà tanra wa o. Àwọn tí wọ́n mú yẹn spy ni wọ́n. Bẹ́ẹ̀ ni gbogbo wọn dẹ̀ ló ní ìbọn lọ́wọ́. Wọ́n lè má gbé ìbọn yẹn jáde síta because wọ́n lọ ṣe operation láti lọ wò pé okay o kí ló fẹ́ ṣẹlẹ̀. Kò yé yín pé ká lè fún wọn ní information bí táwọn kan wà. Kò ju bẹ́ẹ̀ lọ o. So ìwọ tó ń side wọn kò mọ̀ nǹkan tó ń ṣe. Now wọ́n ti send letter sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé sọ fún Sunday Igboho pé kí ó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Ọmọ Yorùbá mélòó ni ó láyà tó máa lọ bá Zamfara State Governor tó máa ní pé kán warn wọn pé àwọn agbésùnmọ̀mí pọ̀. Ṣé ti rí bó ṣe ń lọ? Àfi kí Ọlọ́run kó ṣàánú wa ni. Now wọ́n ti send the letter ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni wípé àti letter o àti kò sí letter o Ọlọ́run ju wọn lọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ju gbogbo wọn lọ. Oòduà nation òun ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe. Ẹ̀yin èèyàn wa oríṣiríṣi ni ó ti ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World. Ìyẹn tí ẹ bá ti subscribe àwọn tí wọ́n ti subscribe là ń bá wí o. Ẹ subscribe ẹ like ẹ share kó lè wá dé ibi tó yẹ kó dé. Ó tún di ọjọ́ mi ọjọ́ ire ó dàbọ̀.